mọ̀ sí o Yorùbá Ọlọ́run fún Yorùbá lágbára púpọ̀ ẹ wò kíní kan bẹ tí bàbá máa ń ṣe bàbá tó bí mi máa ń ṣe tí àmọ́ tó ń ró bí ọdún mẹ́ta síra wọn á kàn mú awọ kì ewé awọ ni mọ̀ sí o iye Yorùbá kì í jìyà ewé awọ ni ewé tó gbèlè awọ ni mo ń sọ ma gbòmí fọmọ Yorùbá ni pẹ̀lú àìmọ̀ kan Ọlọ́run gẹ́gẹ́ ni ọgbọ́n Yorùbá ni ọgbọ́n bàbá wa ìyẹn pè ní tẹkinọ́lọ́jì Yorùbá tẹkinọ́lọ́jì ìmọ̀ ìjìnlẹ̀ ní wọ́n wàá gbé ewé awọ wọ́n gùn papọ̀ mọ́ awọ kì wọ́n fi dandan sí tó bá ṣe tán omi tútù làwọn náà fi mu bí Fúlàní bá sáyàn ládàá látara ọ̀dà lọ́kọ̀ nìran tí wọ́n bá bẹ̀rẹ̀ sí dúró lọ́rùn kò ní já ewé bàbá bẹ́ẹ̀ ni ewé awọ yìí ó tún wá ní tẹ́ bá pa òdà sí lórí rẹ̀ tàbá tó ṣe pé bá yín ọrùn ẹ tó bá yín ọrùn nílẹ̀ lọ́rùn mẹ́mọ́ yín ẹ tó bá yí ọrùn bẹ́ẹ̀ ni ọlọ́run rẹ̀ máa yí. ó tún ní tí wọ́n pa òdà sí lórí rẹ̀ tí wọ́n gbogbo kẹ́míkà tó bá fi sí kẹ́míkà tí wọ́n fi sára àbẹ̀ni torí ìbọn mi wà tó wà chemicalized tó bá ti lè bóyàn lára kẹ́míkà yìí pọ́ìsì yìí ló pa èèyàn kò sí ti jẹ́ pọ́ìsì òyìnbó kọ́nà bẹ́ẹ̀ fún ọ lábẹ́rẹ́ pọ́ìsì kò ní ṣiṣẹ́ lára rẹ̀ àbí wọ́n da seeds ẹ tẹ́ wọ́n fẹ́ bẹ̀rù tẹ́ bá wọ́n tí wọ́n fún yín ẹ̀yẹ fi ascorbic acid ẹ̀yẹ dàsára kò ní ṣe yín ní gàgà bí omi lórí.